ní ìrọ̀lẹ́ yìí àwa ikọ̀ Yorùbá lákọ̀tún wà pẹ̀lú àwọn Ògidì women níbi GT Bank fashion weekend. Àwa rí tí wọ́n tò oríṣiríṣi òfin sílẹ̀, a béèrè béèrè lọ́wọ́ wọn, wọ́n dẹ̀ fún wa láwọn ìdáhùn. Ẹ dákun ẹ gbọ́ láti ẹnu wọn. Ẹ kúṣẹ́ o. Ẹ ń ṣàlàyé pé aṣọ tí wọ́n ń hun yìí pé aṣọ òfì lélẹ̀. Ṣé ẹ lè bá wa ṣàlàyé fáwọn èèyàn wa nílé kó fi lè yé wọn sí? Aṣọ òfì yìí ó yàtọ̀ sí aṣọ òfì. Aṣọ òfì yìí báyìí yàtọ̀ tó wà ń bẹ̀ ni pé a máa ń arrange ẹ̀ kó jẹ́ single one, but aṣọ òfì báyìí wọ́n máa ń arrange ẹ̀ kéékèèké kó tó join ẹ̀ papọ̀. Bí wọ́n ṣe ń hun aṣọ òfì rèé àbí? Bí wọ́n ṣe ń hun so aṣọ òkè tẹ́ ẹ pè kejì òun ni ó wà ní ọ̀ọ́kán ẹ̀ bọ̀ híhun náà là ń pe òun náà. Híhun náà òun ló kọ̀ di pé wọ́n máa ń hun ìní different form all the now join it together. Okay, bye. So àti pé another difference is that these sticks now, these are 2 sticks, but the time we are when we are okay, ká máa arrange ẹ̀ tó bá jẹ́ lè ká bá fẹ́ design ìpín yìí mẹ́ta ló máa ń ṣe, ìkẹta wọ́n máa fi ń design ọ̀ ilé ìbá ìdíbílà pé kò sí design lè là ń ṣe, so ló kàkà fi lo ìpín méjì so that just kákan máa lo ìpín méjì ká fi máa separate ìgbà tó yẹ ká lo eléyìí ká fi pound ẹ̀ then ẹ bá dẹ̀ ń tò ẹ bá notice báyìí wúmà yìí tó bá ń ṣe a máa ṣe bẹ́ẹ̀ ẹ̀rí eléyìí tó dá padà sísàlẹ̀ báyìí if you notice all these things gbogbo eléyìí láìní àwa fi eléyìí a fi kó láìní sí ìsàlẹ̀ kó fi pound ẹ̀ again so iṣẹ́ tí àwọn ibi yìí ṣe bẹ́ẹ̀ yẹn nìkan tó bá jẹ́ eléyìí tó ní design yẹn oní design yẹn ojú ẹlẹ́kẹta wọ́n máa ń mú wá sísàlẹ̀ wọ́n á fi yọ design síta òṣèlú yẹn bó tiẹ̀ wá jẹ́ nǹkan tẹ́ fẹ́ kọ sí ilé orúkọ àbí anything tẹ́ bá fẹ́ ṣe tẹ́ fẹ́ kó kọ sí tó ojú ẹlẹ́kẹta yẹn náà fi máa ń kọ sí ló máa ń to design. Ṣé òwú kan náà lẹ fi ń hun àtàṣọ òfì àtàṣọ òfì? Wọ́n máa ń hun kílíìnì wọ́n bá fẹ́ kọ́ nǹkan sí wọ́n ṣe kó lọ sí ìkòrí wọ́n á lọ kọ́ nǹkan sí kọ́ àwa báyìí á lọ kọ́ nǹkan sí bá ti ṣe. Ẹ ṣeun gan. Ẹ ṣeun. Kí ni nǹkan míì tẹ́ fẹ́ fi yé àwọn èèyàn nípa ìyàtọ̀ tí aṣọ òfì jẹ́ àti aṣọ òkè káwọn ará ilé tún fi lè mọ̀ díẹ̀ sí ń pa ẹ̀? Like aṣọ òkè yìí báyìí àwọn tó ń ṣe wedding báyìí modernly àwọn omi wọn ń lò like eléyìí báyìí tí èyí obìnrin máa ń lò bá lóòrò irú eléyìí bá ní kí báyìí fífẹ́ eléyìí tó yàtọ̀ sí eléyìí yóò fẹ́ sí eléyìí so wọ́n lè máa tẹ̀lé ní tèlé bá ló eléyìí then wọ́n á tún mú another one tí wọ́n á ti dìde so ṣe ní ìkọ̀ aṣọ òkè báyìí wọ́n bá fẹ́ gbé o complete kọ́ fi ṣe wedding lẹ́yìn àfi tó bá wá lọ rà á púpọ̀ tí wọ́n join kó tó dì ìyàtọ̀ tó tún wà bẹ́ẹ̀ ni ẹ bá notice àwọn tó ṣe wedding dáadáa aṣọ òkè yìí wọ́n lè lo gèlè wọ́n lè ra aṣọ òkè kó fi ṣe gèlè kọ ìró tàbí ìpèlè náà wọ́n lè lo aṣọ òkè náà kó fi ṣe gèlè ìró kan àgbò ìró àti agbádá àti ìró sábà ń bọ̀. Ẹ ṣeun gan, a dúpẹ́ o.